ẹ kú onílé o Fatima mo ń béèrè ẹ kú onílé Olúwatóyìn mo wá kí ẹ kú onílé o aya òbí Táyọ̀ mo ń béèrè ẹ kú onílé ọmọ Epe Alaro mo wá kí ìbà lónìí mo rí ìbà fọ́lọ́run ọba tó ní máa rí wí ọba kọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run ìláyà aláwùrà bí mọ́rímọ́rí àlámọ̀ tó mọ gbogbo ẹ̀dá darí ọ̀run bówó olúpẹ́ pé ó jíire ló kó lé o bóun àrẹ̀sà kó jíire ní sáré bẹ́ẹ̀ mọ́ jíire bí ó jíire èmi ò mọ̀ bí Fatima Olúwatóyìn aya òbí Táyọ̀ bá ti jíire bí ọmọ Epe Alaro ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ bá ti jíire bí ìyá Hamna ìyá Nífà ìyá Mídì bá ti jíire bí aya wọn ní Ìjẹ̀bú bá ti jíire àbùṣebùṣe nítorí òní ní sọjọ́ bí àṣẹ ìsàmọ́dún ọdún ayọ̀ lẹ́sìn ìmàṣe ọdún orógbó àgbò Olúwatóyìn tí sọjọ́ bí lónìí ọdún òbí àgórí àtẹ ọdún ònídé ká má ṣe rọ́mọbí lórí àtẹ ọdọọdún ní ká má bá ọ sọdún ó ti yege okú ọdún ó sì wá àṣeyẹ ọ̀rọ̀ gbogbo tí ń dùn ọ nínú ọlọ́wọ́n bò ní jẹ́ ó pa ọ́ lẹ́kún àṣẹ ìsàmọ́dún nínú owó ìyá mi alálùbáríkà tí ń sọjọ́ bí lónìí nínú ọlá ńlá nínú ayé tètè kú tí ń ṣe ìbàlẹ̀ ọ̀rọ̀ tọmọtọmọ ẹ ti sọdún eléyìí náà ẹ tún ṣe tẹ̀mí ìsì iláyé ọlọ́run òbò ní jẹ́ kẹ́ẹ̀rámáyé àmọ́ bí ọjọ́ àrẹwà lóbìnrin ọmọ kan bí ẹgbàgbé èdè olóríire ọmọ ìyá mi onínúure oníwà ire àbíwá tútù bí àdàbà ìyá mi alálùbáríkà tí ń sọjọ́ bí lónìí Olúwatóyìn aya òbí Táyọ̀ mọ̀ gbọ́ mo pé mi fẹ́ bá ọ délé àwọn bàbá rẹ̀ tó bí ọ lọ́mọ ẹ̀pẹ́ kúkú nílé o Epe Alaro ọmọ Ògúnmọ́dẹ́dẹ́ máa gbórí kí àwọn bàbá rẹ̀ tó bí ọ lọ́mọ ẹ̀pẹ́ olùpà àbàjá mo wá kí ọmọ kúkúrú lọ́sàn gígùn gbọ̀gbọ̀ràn lóru ọmọ onídàmà jẹ́gi máa jẹ́ ènìyàn ni wọ́n pẹ̀lú kí àwọn bàbá rẹ̀ ọmọ oníbẹ̀yàn ò mà ná bọ́ bá díjọ́ òrò wọ́n pé kánà mọ̀mọ́ wá nínú ilé àwọn bàbá rẹ̀ nítorí báná bá wá bí àná bá wá o òrò ni ó gbaná lọ nílé bàbá tó bí ọlọ́mọ Epe Alaro Ògúnmọ́dẹ́dẹ́ ọmọ onígi mẹ́ta níbẹ̀ jùmọ̀ ń gbọ́ o Olúwatóyìn nínú ilé àwọn bàbá rẹ̀ ni ìkan sówó ìkan sóyún ìkan tó kù ni wọ́n fi ń sọ alárí bàbá sọ ọmọ olóbì kan wọ́n wọ́ tìrìwọ́ o olóbì kan wọ́wọ́ tìrìwọ́ èyí tó bá fẹ́ tẹ̀ ní àwọ̀ sáko ẹni èyí tí ò bá fẹ́ tẹ̀ ní àwọ̀ sínú igbó ẹranko burúkú aróhùn mú jẹ ọmọ akẹ́nìgbò ni wọ́n porí kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ Fatima máa gbórí kí àwọn bàbá rẹ̀ wọ́n bọ̀ délé ọmọ akẹ́nìgbò kẹrù ó bọ̀rọ̀ ọ̀nà ẹ̀pẹ́ oníkùránì ọmọ kéwù sòrókè ọmọ akéwù pẹ̀rú ni ọ̀hún máa ṣàdúrà gbọ̀rẹ̀ ẹ̀pẹ́ nìyẹn ọ̀hún máa fẹ́ jayẹnjá ẹ̀rọ ẹ̀pẹ́ ò gbọ́dọ̀ wọ mi ìwọ̀fẹ̀ ẹ̀pẹ́ ò gbọ́dọ̀ wé odò ọmọ bíbí inú Ẹ̀pẹ́ ní owó èdò tó sì wọ̀ mí Epe Alaro Ògúnmọ́dẹ́dẹ́ ọmọ èjì ní gbé nìyó gbogbo ọmọ Ẹ̀pẹ́ tí mo mọ̀ wọ́n kì í sọ ọ̀lẹ olówó ní gbogbo wọn nínú ilé bàbá rẹ̀ ni Olúwatóyìn o aya òbí Táyọ̀ nínú ilé àwọn ọkọ rẹ̀ fẹ́ bá ọ̀dẹ Ìjẹ̀bú ńlẹ̀ ọmọèrè níwà aya ọmọ adúrún mádé ní ọmọ adúrún mọ́sù pẹ̀lú ìyẹjẹ ọmọ olówó ṣẹ̀ǹbáyé ni wọ́n korí kí àwọn ọkọ rẹ̀ kówó òun kó tó dowó ẹrú kó tó dowó ọmọ
ìran Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là ké ìbò tó kówódé ìbò kówódé lówó ọ̀hún pọ̀ jọjọ náà fi ní kékeré Ìjẹ̀bú owó àgbà tí ń bẹ lóde Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ Ìjẹ̀bú ńlẹ̀ ọ̀mẹ̀rẹ̀ níwà ìyá Hannah ìyá Nífà tí ń sọjọ́ bí lónìí ìyá Mídì tí ń sọjọ́ bí lónìí mo wá kí ẹ ti sọdún eléyìí náà ẹ tún ṣe tẹ̀mí sí ìláyọ̀ Ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́ ẹ rámáyé ìláyọ̀ Ọlọ́run ọba ò ní jẹ́ kẹ́ ẹ kánjú kú mo pé láyọ̀ Ọlọ́run ọba ò ní jẹ́ ẹ mọ sáré ọmọ gbọmọgbọmọ ò ní gbọmọ sọnù lọ́wọ́ rẹ̀ ò ní ìrámáyé orí ò jẹ́ òpó tí olúgbógbó ti gbò ìyá mi alálùbáríkà tí ń sọjọ́ bí lónìí Fátímọ̀ òbí Táyọ̀ tí ń sọdún lónìí mo wá bí orí ò jẹ́ òlà bí láṣẹgbà lálà èèyàn tó ní òràjò pé kó gbọ́bọ̀ ló ní débálé téèyàn bá gbẹ́ kó tó jẹ́ olúwa rẹ̀ ní òjì sí lágbára Ọlọ́run ọba bẹ́ẹ̀ mọ̀ mí ṣe bẹ́ẹ̀ ń gbóhùn ẹnu mi Sàmíà Kéwìndé mi jẹ́ ọmọ gbọ́tẹ̀rẹ̀ yọ bí ọ̀lẹ́ ẹni eré ń pa bí ẹnu mo pọ́ tún dọjọ́ mi ó dọjọ́ rẹ̀.